màmá mi Àṣàbí o ẹ̀yin lẹ kú ọdún o Esabod mi ẹ̀yin lẹ kú ọdún o Adétòkunbọ̀ ó kú ọdún orí kádùn 26 of March lọ́jọ́ bí ẹ ọmọ Abọ́dẹ̀rìn wa ìgbọ́dún ọdún kan ni màmá mi Àṣàbí o ẹ̀yin lẹ kú ọdún o Esabod mi ẹ̀yin lẹ kú ọdún o Adétòkunbọ̀ ó kú ọdún orí kádùn 26 of March lọ́jọ́ bí ẹ ọmọ Abọ́dẹ̀rìn wa ìgbọ́dún ọdún kan ni ọdún mọ́kànlélọ́gọ́ta l'Àṣàbí ń bá wọn ṣe 61 years o ló pé láyé o mo darapọ̀ mọ́kànlọ́gọ́ èèyàn láti bá ẹ dúpẹ́ Àṣàbí mi lágbára Ọlọ́run o ìgbọ́dún ọdún kan ni màmá ewé nation ìwọ ló kún ọdún o aborí dèpénu o ẹ̀yin lẹ kún ọdún o Adétòkunbọ̀ ó kún ọdún orí kádùn 26 of March lọ́jọ́ bí ẹ ọmọ Abọ́dẹ̀rìn wa ó kú oríire màmá mi Àṣàbí o ẹ̀yin lẹ kún ọdún o Esabod mi ẹ̀yin lẹ kún ọdún o Adétòkunbọ̀ ó kú ọdún orí kádùn 26 of March lọ́jọ́ bí ẹ ọmọ Abọ́dẹ̀rìn wa ìgbọ́dún ọdún kan ni bàbá ọmọ o mọ́kànlélọ́gọ́ta l'Àṣàbí ṣe nínú ayé ó kú ọdún òní mo kí ẹ màmá mi ó kú ọdún orí kádùn ó kú ọdún orí kádùn ìgbọ́dún ọdún kan ẹ̀mí ẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé bàbá ọmọ o Ìbàdàn lẹ́mọ̀ ẹ̀yin ọmọ Ọláìpọ̀ ọba Mercy Ìbàdàn lẹ́mọ̀sẹ́ ẹ̀yin ọmọ Ọláìpọ̀ nílé Aláṣàbí ewé nation náà ni ẹni sọ ń bàdàn kí ni sọ rẹ náà wí Àṣàbí kí ni sọ rẹ sọ́ọ̀sùwà ní Ìbàdàn kí lẹ jẹ lánàá ẹran síkìní Esabod kí lẹ fi jókòó kùsì sí àní bàbá Mercy ó ti yá tẹ̀lé mi kárẹ̀ Ìbàdàn owó mọ́tò ń kọ́ ẹ tẹ̀lé mi kárẹ̀ Ìbàdàn owó mọ́tò ń kọ́ àgbẹ̀ aláhùn aró àlùkò aláhùn oṣù bílékelèké ọ̀làhùn yóò sì kẹ́ fún mọ́láhùn lónìí mọ̀ wá kí màmá tèmi mo mọ̀ wá kí abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ Esther mi Abọ́dẹ̀rìn sámọ̀ gbọ̀rọ̀ lẹ́nu bàbá ọmọ tí fẹ́nu kọrin Àṣàbí ni mo wá kí Adétòkunbọ̀ ni mo wá kí màmá ewé nation mo wá kí o màmá Ọlámilékan òkú ọdún màmá Tina màmá Tinúkẹ́ màmá Wálé mi gbọ́dún ọdún kan ni happy birthday to you o Àṣàbí Abọ́dẹ̀rìn mi sámọ̀ gbọ̀rọ̀ lẹ́nu tèmi ìwọ ló mọ̀ kú ọdún mọ́kànlélọ́gọ́ta 61 years ló ń bá wọn ṣe nílé ayé o wà wá ṣe 70 80 90 100 120 láṣẹ Elédùmarè ọba tó dá ẹ sí Àṣàbí o ojú rẹ ò ní rí bí gíga láyé rẹ bí gíga lọ́mọ lọ Awíkóńkó kọ́lọ́rọ̀ ó gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ṣe Àṣàbí mi ìgbín kákáká ẹ̀bìtì kákáká ẹ̀bìtì tí ó gbójú ò lè pàgbé Esther sàkátà pàrà làásìn tán Adétòkunbọ̀ tán bì sígbó tí ń bira rẹ̀ sójú ọ̀nà ọmọ wọn nìbàdàn mọ́jàmọ́jà tó ìkárà wájú lẹ́rù o ọmọ wọn nílùú Òjó nílùú Àjàyí ọmọ wọn nílùú Ògúnmọ́lá olódògbò gẹ̀rígẹ̀rí lójú ogun ọmọ wọn nílé látò sàárẹ̀ ọ̀nà Kakanfò ààrẹ ń pè ọ́ olóńdí fọlọ́wọ́ bí fọ́bá fọre báàrí ọ̀fọ̀rẹ́ ta ni ó sọ aporogunjó sani ogun ti lọ́la aráàlú lọ́rùn Ìbàdàn fagadabọ̀dí jagun ẹni fagadabọ̀dí Ìbàdàn yọ Àṣàbí mi ẹbẹ̀lẹ̀ tàṣẹ ẹni tó fi tiẹ̀ bọ́lẹ̀ o Adétòkunbọ̀ mi Ìbàdàn tí mẹ́rú tẹ́rù ẹ̀nà mẹ́rú ìwọ gangan labẹ́rú mú ọ lójú ogun Ìbàdàn tí kì í bá ní sọ̀rẹ́ àìránni lọ sójú ogun ẹ̀sà ọmọ àjẹgbín yó ọmọ àjẹgbín yọ ilé ọmọ àfikàrà fọ́rí mu orígun mẹ́rin ní wọ̀lú àfìbàdàn tó lórígun mẹ́rìndínlógún láyé ọjọ́ sí ni láyé òde ìsẹ̀yìn nílé àwọn Abọ́dẹ̀rìn mi nílé Adétòkunbọ̀ nílé Àṣàbí mi àmọye orígun ló wọlé bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn máa gbọ́ sásá mọ́sá Àṣàbí mi ẹ̀yin lọ́ máa gbọ́ yàyà mọ́yà o ẹ̀yin lọ́ máa kí tí ò gbọ́dọ̀ sójó ṣe bí ìjà bí ogun níṣe wọn nílé bàbá tó bí ọlọ́mọ tó bá dọjọ́ eré ránni sọ́lọ́kùn nìbàdàn lé wọ́n bá dọjọ́ ìjà bá ránni sàṣàbàrí o happy birthday to you o màmá Ọlámilékan màmá Tina mi màmá Tinúkẹ́ màmá náà màmá Ọláwálé sámọ̀ gbọ́rọ̀ lẹ́nu bàbá ọmọ màmá ewé nation gbogbo ọmọ ewé nílẹ̀ yìí àti lókè òkun gbogbo wọn náà ní kí n kẹ́ ẹ̀kọ́ ọdún o wọn ló ti ṣe léyìí wá sàmọ́dún láṣẹ Elédùmarè ọba Dr. Mrs. Esther mi Abọ́dẹ̀rìn oníjàbọ̀ lọ́lẹ̀ Elédùmarè ọba àmọ́ rí ẹ bá ìjẹ́ tó bá dọdún tó ń bọ̀ kájọ wá péjú ṣe èmi bàbá ọmọ sọ bẹ́ẹ̀ o Chief Dr. Mrs. Esther Adétòkunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹ̀rìn ó ti jẹ́ bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi kárẹ̀ Ìbàdàn òkòwò mọ́tò ń kọ́.